under 1 year. They are experts in renal health, kidney health, and can manage chronic kidney disease. Iṣẹ́ tí doctor yìí mọ̀ nìyẹn. This is what he's good at. But all of a sudden, President Bola Tinubu has moved him from his position as health and welfare to education. And now, nígbà tí bàbá yìí dé education, what he can do and what he understands is exactly what he's doing. What does he understand? He has decided to give Yoruba people, àwa tá ṣì ń sọ pé understand the English, àwa tá ṣì ń complain nípa èdè ni wọ́n fi ń gba ìlú. Ṣé kò ń ṣe pé China ti gba Nàìjíríà tán? Wọ́n kàn pretend fún wa. I have asked many questions, but I seem not to get answer.